Mọ́ mi yẹn kálẹ̀ wá. Ẹ kálẹ̀ o, ṣé dáadáa lẹ wà? Orúkọ mi ni Sunday Igboho. Ẹ́ Sunday Igboho ló pè é. Sunday Igboho kẹ̀. Ṣé bàbá Sunday Igboho kan náà? Èmi nìkan èmi náà ni. Ẹ̀yin ọmọ Oòduà tọkàntọkàn bàbá tí wọlé dé Sunday Igboho ló ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yẹ bá mi dá lọ́ọ̀fù bolẹ̀. Ẹ bá mi dá lọ́ọ̀fù bolẹ̀, ẹ bá mi dá lọ́ọ̀fù bolẹ̀, ẹ bá mi dá lọ́ọ̀fù bolẹ̀. Ẹ má pè lọ́wọ́lọ́wọ́ yìí Sunday Igboho ló wà lórí show. Ẹ bá mi dá lọ́ọ̀fù bolẹ̀ yìí rọ́mọ òde ṣe ẹ bá mi dá lọ́ọ̀fù bolẹ̀ fún wọn. Ẹ bá mi fìfẹ́ hàn sí Sunday Igboho bàbá. Ẹ ní tí láíláí ẹ ní tẹ́. Ẹ wo ẹ gbó ẹ tọ́ ẹ gbó ẹ tọ́ mo ní ẹ gbó ẹ tútọ́. Ipò àgbà lẹ ti dé yìí o bàbá Sunday Igboho. Ipò àgbà ní ẹ ti wà nípò àgbà tẹ́lẹ̀ ẹ tún wà nípò àgbà nísìnyí ipò tẹ́ wà nísìnyí ṣẹ́ ti rí. Sunday Igboho wẹ̀yìn rẹ̀ wèrò lẹ́yìn rẹ̀ ó ń jọ́la ìwà rẹ̀. Sunday Igboho wèrò lẹ́yìn rẹ̀ ó ń jọ́la ìwà rẹ̀. Wo àwa Sunday Igboho làwa mọ̀ o ẹ̀yin ti dára Sunday Igboho lẹ́lẹ́mọ̀. Àwọn ni ẹni tó dìde nígbà tí gbogbo àwọn leaders tí wọ́n disappoint wa ní ìgbà tí wọ́n rò pé October 1st kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tọrọ wípé lọ́jọ́ yẹn eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ ọmọ ènìyàn ní fọ̀n bí ọmọ ènìyàn wọ́n wá pé birikoto wọ́n pé birikoto wọ́n náà fẹ́ rí ẹlẹ́yà Sunday Igboho àti gbogbo wa lọ́jọ́ náà ẹ wá wo bí Ọlọ́run ọba mi ṣe ń ṣọlá ó jókòó sókè ọ̀run ó sọ̀kalẹ̀ lọ́jọ́ náà ó wá gba gbogbo ògo pẹ̀lú bá ṣe gbìyànjú tó bàbá Sunday Igboho ẹ wo àwọn onílẹ̀ dójú tì wọ́n. Ó yẹ ẹ máa bá àwọn èèyàn yín sọ̀rọ̀ ẹ máa bá àwọn èèyàn yín sọ̀rọ̀ wọ́n lọ́ọ̀bù yín bàjẹ́ wọ́n lọ́ọ̀bù yín dákú. Ọlọ́run ní jẹ́ ká ẹ jábọ́ mà. Àmín. Nígbà tí a bá délẹ̀ lérí àníwá ayé ti lágbára Ọlọ́run. Àmín àmín àtẹ̀yìn náà bàbá. Ẹ rí ẹ̀yin tẹ́ ń ṣètò yìí gan ẹ̀yin lẹ́ ń jẹ́ kí ẹ̀yin lẹ́ ń ṣiṣẹ́ tó lágbára jù ń bẹ̀ ẹ̀yin ò mọ ní. Ọlọ́run ní jẹ́ ká ẹ kú báyìí Ọlọ́run ní kò ní àwọn epo má gbogbo lẹ́nu wọn ò ní pò wọ́n yín láéláé. Àṣẹ bàbá àṣẹ. Torí pé ṣe rí ariwo tẹ́ ń pa yẹn ó ń jẹ́ kí gbogbo àwọn Yorùbá tí ò tí ì já ó jẹ́ kí ọmọ já. Àfi bẹ́ẹ̀ ni pé ẹ̀yin lọ́lọ́run ẹ̀yin gẹ́gẹ́ làwọn tó nílẹ̀ Yorùbá lò tẹ́ ń sí ọ̀pọ̀lọpọ̀ létí àwọn títí wọn ti di ẹ̀yin lẹ́ ń sí wọn létí Ọlọ́run wa ní jẹ́ kẹ́ parẹ́ láéláé. Àṣẹ bàbá. Ẹ kéré òkòdélé ẹ̀ ní ṣe lásán o. Àmín. Ṣẹ̀rẹ́ àwọn kan bẹ tán rò pé gbọ́n tán sì yẹn wọ́n yín mú nígbà tó bá fi tóbi oṣù méjì mẹ́ta ń sìn ẹ̀rù á ba gbogbo wọn. Ó kò yé wọn ní bàbá Sunday Igboho kò yé wọn ní wọn ọmọ bó ṣe lọ wọn rò pé gbogbo ọ̀rọ̀ la máa wá sọ lórí iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ti rò pé wọ́n ti rò pé 2023 ẹ̀ á dìbò ìbò wo àwọn ò ti lọ kó lábẹ́ wọn. Bàbá ẹ sọ fún wa jẹ́ kó yé wọn pé 2023 wọn ò lè gbé fún Yorùbá gan bá àti ẹ̀ lọ kò sí nǹkan tó jẹ́ Tinubu ẹ̀ gbàgbé. Ṣé bí ẹrù fàyè ti sọ pé kàkà káwọn gbé fún wa àwọn yà gbé fún mẹ̀kútù Haúsá ẹrù báyìí ní kàkà káwọn gbé fún Yorùbá àwọn yà gbé fún mẹ̀kútù Haúsá ni. Then olórí àwọn ti Àlàbí kí wọ́n ń pera wọn ó sọ pé ó ní kò lè kàn wá ó ní because ó ní Ọbásanjọ́ lu ọdún mẹ́jọ ó ní Jonathan lu ọdún méje ó láti lu bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ní tí Buhari bá tẹ̀ wá ní òun fẹ́ ṣe òun lọ́dún mẹ́jọ ó ní àwọn ò tí ì lògó ó ní kò tí ì pé oníṣòwò kàkà káwọn gbé fún Yorùbá àwọn yà jù sí báyà káwọn jù sí Kaduna tàbí Kánò ni oníkọ̀ọ̀kan wa mo lè sẹ́ndì fídíò yẹn sí ṣé bàbá Sunday Igboho kí lè support nǹkan tẹ́ sọ yẹn níbi tí àgbọ̀dé come 2023 bàbá Tinubu you just want to waste your money wọ́n á waste owó yín bó ṣe waste owó Àtíkù. wọn ò lè fún wọn tíkẹ́ẹ̀tì. Lamido ó máa kọ̀ǹtẹ́sì Àtíkù ó máa kọ̀ǹtẹ́sì Jonathan ó máa kọ̀ǹtẹ́sì ibi tẹ́fẹ́ gbé gbà ń bẹ̀ ní ìyẹn. àwọn Haúsá yẹn gbọ́n débi pé tí wọ́n bá tẹ̀ wá ní òkè á fún Yorùbá ní tíkẹ́ẹ̀tì APC gbogbo wọn máa ti káàpù lọ sí PDP lọ́dọ̀ Àtíkù ni wọ́n máa fún tíkẹ́ẹ̀tì PDP. ó ti ṣe ọjọ́ gbogbo wọn máa tẹ̀ káàpù lọ sínú PDP wọ́n á lọ dìbò Àtíkù máa wọlé kí ni Yorùbá wa ń dara wọn láàmú fún táàtìra ọlọ́kàn ká kóra papọ̀ ká kílèmù rẹ̀ tiwa. ṣe ti gbọ́ wọ́n ní àwọn Yorùbá wọ́n ní wọ́n sọ pé kí a lọ parí ìjà. gbogbo àwọn tí lọ ń bá àwọn Haúsá gbogbo ọmọ Yorùbá tọ́lọ́ ń di camp tán lọ ń parapọ̀ mọ́ àwọn Fúlàní àtàwùsá pé àwọn fẹ́ dójú ti Yorùbá ilẹ̀ Yorùbá mú wọn fúnra wọn. àṣẹ. ilẹ̀ Yorùbá mú wọn láti ọ̀lẹ́ yẹn mọ̀ wòran.
àṣẹ èpè ẹṣẹ lọ́jọ́ yẹn ẹ túbọ̀ máa bá mi ṣe sí o ẹ máa bá mi ṣe fún gbogbo àwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá èpè lọ́rọ̀ wọn jẹ nísìnyí. ẹ mọ wòran gbogbo àwọn tí ń bú wa yẹn tó ń bú wa tọ́lọ́ fún àwọn bú àwọn wáṣẹ̀ sí yẹn àwọn tó nílẹ̀ ó mú ọkùnrin àwọn ní láti Ọlọ́run àgbàdo àtọ́lọ́ kò lẹ́ lọ. àṣẹ. àwọn Yorùbá ó débi tí ń lọ àlùbáríkà àwọn tó á débi tá ń lọ. àṣẹ bàbá láìpẹ́ láì ẹ máa kó wa jẹ nìṣó bàbá Sunday Igboho àwa wà lẹ́yìn yín àwa ti ṣetán pẹ̀lú yín bẹ́ẹ̀ nítorí wípé inú mi dùn orí mi yá bí orí ìfẹ́ tẹ ní sí ìran yín mo ní kí ló dé. mo bula mo kàn tẹ fóònù gan ti mo rí tẹ̀ ṣe fúrógàmù yẹn inú mi dùn sí ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé bí táwọn Yorùbá ti mọ̀ tá a ti gbọ́dọ̀ nífura ẹ wò gbà táwọn Yorùbá ti ń pariwo tiwọn ẹ̀ẹ́dẹ̀ fúra ẹ̀kíní kan o lẹ́nu bíi oṣù mélòó kan táwọn pariwo tiwa gbogbo àgbáyé mìtìtì ni gbogbo àgbáyé mìtìtì sílẹ̀ rántí ẹ̀rù ń bá nísìnyí Buhari ti ní òun fẹ́ fún wa ní ìsọ́tọ̀ kan ẹ̀kíní kan ala mo ní mo tún sọ fún gbàgbà àti mítìlá nípa láwọn bàbá wa kan ìfẹ́ dárúkọ wọn lórí ètò láwọn àgbàgbà wọ́n ní ká gbà yẹn náà bẹ́ẹ̀ mo ní rọ wọ́n ní Odùduwà republic yẹn Odùduwà nìsan la fẹ́ ẹ gbàgbé ẹni àgbà yẹn àfẹ́ Odùduwà nìsan la wá fẹ́ ẹ kò díẹ̀ ọmọ akin àfẹ́ òun tẹ́ ní ká gbà yẹn wọ́n ní yẹn náà ti tó ná ó jẹ́ pé àlámọ̀ control state wa fúnra wa àníṣe lábẹ́ federal government mọ́ bọ̀ Nàìjíríà náà lámọ̀ jẹ́ mo ní kò sí ntọ́jọ́ àwọn tó bá jí àwọn àgbàgbà ìbátajọ ti mítì lánàá àwọn náà wọ́n máa ń wètò yìí wọ́n lò tọrọ lọ́sọ. mo ní kò sí nǹkan tọ́jọ́ Oòduà nìsan láfẹ́sẹ̀ Yorùbá fẹ́ lọ afẹ́ dádúró afẹ́ kó àjẹ́ Nàìjíríà fẹ́ kó díẹ̀. tó Ọlọ́run ní jẹ́ kẹ́ parẹ́ tẹ́wárí lórí ọ̀rọ̀ ti Ààrẹ Ọ̀nà Kakanfò mo fẹ́ kẹ́ jẹ́ kí ajá mi ń bẹ mọ̀mọ́ mi. inú bí èmi kọ́kọ́ gbogbo àwọn ọmọ Yorùbá náà pè mí tán bínú gan. Sẹ́rí ẹ rí i pé ní October 1st yẹn ọ̀pọ̀lọpọ̀ ti rò pé kò ní ṣe ṣe ń jọ yẹn tẹ́ bá fura wọ́n kó ọlọ́pàá sí gbogbo ìjọsìn ẹ̀rọ àṣẹbí gbogbo ẹ̀ la rí gbogbo ẹ̀ la rí. ó kù ọ̀sẹ̀ kan náà ti pẹ́ẹ́tì mi àwọn ọmọ àrẹ́sì ẹ̀ tó ń kó Fúlàní tí mo àrẹ́sì ládùúgbò mi fúnra wọn yẹn àwọn Haúsá Fúlàní tí mo mú wọ́n tó 500 something tí mo pa ń do fún àwọn ọlọ́pàá evidence wà lọ́wọ́ mi. ní ilé karùn-ún sọ́dọ̀ mi náà lọ káwọn pípò yẹn sí wọ́n pọ̀ tí pẹ̀lọ́kadà òun náà wọlé mo wá àríjì pẹ̀lú àwọn arádùúgbò mi yẹn àwọn tẹ́lẹ̀ àdúgbò sọ́tà yẹn àwọn arádùúgbò yẹn da débi pé tí wọ́n bá ti kófìrí kẹ̀kẹ́ kí àwọn ti fún mi lọ́wọ́ bí wọ́n ṣe rí wọn náà tó lásàrí sọ fún mi pé àkàmọ́fìnà sórí ìlú sọ àwọn Fúlàní kan wọlé lóru irọ́ ni pàṣẹ ti gang up ta lọ kó wọn fún àwọn ọlọ́pàá nìyẹn àwọn ọlọ́pàá Ìbàdàn náà dẹ̀ ṣiṣẹ́ wọ́n ti dáadáa gan àwọn ọlọ́pàá Ìbàdàn cp yẹn ṣiṣẹ́ gan àti dc ops wọ́n ṣiṣẹ́ gan fúnra kíákíá mo ti sọ fún wọn báyìí wọ́n ti kọ́ ọlọ́pàá bí omi dé àdẹ̀kọ́ gbogbo wọn kó wọn fọlọ́pàá so nu àwọn ọlọ́pàá Ìbàdàn yẹn ṣiṣẹ́ ń jọ yẹn ṣẹ́wádìí ibi tí mò ń lọ lórí ti bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ jẹ́ kí a ní sùúrù èmi àti wọn ti sọ̀rọ̀ lẹ́nu bàbá mi náà ni ẹ jẹ́ ká ẹ mọ̀ pé ńgbà míì àwọn ń bínú pé ó yẹ kí n wá gbàṣẹ lọ́dọ̀ àwọn kí n tó gbé gbèsè yẹn ó yẹ kí n sọ fáwọn. èmi kọ́ lè máa sọ fún o ẹ yà tètè sọ fáwọn viewers wa ẹ dẹ̀ mọ̀ pé kọ́tẹ́ bá sọ náà máa gbọ́ ẹ máa bá wọn sọ bẹ́ẹ̀. màmá mi sọ pé àwọn ọ̀tá ti pọ̀ ń sè tí wọ́n fẹ́ kí kíní yẹn ṣe ṣe ìwà nífẹ̀ẹ́ kí wọ́n jẹ́ kí wọ́n fi àárín mi àti Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ kọ́ mọ fi da program tá à ń tẹ lọ́rú kẹsàn-án pé ẹsẹ̀ tó máa wá bẹ́sẹ̀ máa pẹ́ ẹ fẹ́ parí ìjà ẹ̀ ń pe ọ̀tún ẹ̀ ń kó sì fẹ́ kí èèyàn ṣẹlẹ̀ mọ́ èmi fúnra mi èmi sì pè wọ́n fúnra mi lẹ́nu àtijọ́ sọ wọ́n dẹ̀ sọ pé ọmọ mi mọ̀ bínú èmi náà ní bàbá mi mọ̀ bínú mọ̀ fọlọ́ nbúra àti ṣe yẹn wọ́n ní mo tọ́ ni mo mọ̀ pé mo jẹ̀bi rẹ̀ mọ̀ bínú èmi náà ní bàbá mọ̀ bínú àti parí ẹ̀ sẹ́tì ọ̀nà sẹ́mọ̀ yìí pé tọmọdé bá ń ṣe bí ọmọdé àgbà gbọ́dọ̀ mọ̀ ṣe bí àgbà sábà pé lóòótọ́ la nífẹ̀ẹ́ lẹ Yorùbá àfẹ́kílẹ̀ Yorùbá bàjẹ́ ohun tá a dẹ̀ fẹ́ ṣe ohun tá a gbé lọ́wọ́ yẹ àfẹ́kọ́ bàjẹ́ àgbọ́dọ̀ jẹ́ kí àwọn orú nǹkan báyẹn tó máa wáyé so èmi àti bàbá yẹn àti parí ọ̀rọ̀ ààrẹ wa ni bàbá mi ló fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tínú mi ọ̀bá dùn sí ajẹ́ pé inú mi ò dùn sí bàbá mi Aláàfin nìyẹn bàbá mi dẹ̀ l'Aláàfin wọn ò ní kí Aláàfin kọ́mọ́ kì mí kò possible wọn ò ní ládé Aláàfin ládé aládìkún la gbà fáláàfin ọmọ aládìkún lè ní ṣètò náà stand mọ̀mọ́ mi ẹ jẹ́ ká Yorùbá ni wá ẹ jẹ́ ká tínísì tó ń gbá bá pé gbá ẹ̀ ní Èkúfọ́ àwọn mìíràn sọ pé wọ́n ní ẹ̀pánkàrà ni tó báyìí pé lóòótọ́ Yorùbá la gbé lọ́wọ́ àgbọ̀dọ̀ járáǹkì Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn torí pé Yorùbá ni àwọn Yorùbá náà la pè ní olórí bàbá Sunday Igboho èmi kọ́ ni mo kàn déédéé wá sọ nǹkan tí àwọn Yorùbá tí wọ́n ní kí n sọ ni òun ni mo dẹ̀ wá sọ. mọ̀mọ́ mi ẹ wá sọ fún ẹ bá mi bẹ gbogbo ọmọ Yorùbá pé Ìgbòho kò bínú mọ́ mo fẹ́ kẹ́ sọ ń ṣe pé bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò ti pé Ìgbòho ọmọ rẹ̀ ni ó sì ti bẹ nǹkan rẹ̀ ọ̀pọ̀ Ìgbòho náà ti bẹ bàbá ẹ̀
àti parí ẹ̀ mo fẹ́ kẹ́ sọ́kì bu yẹn gbọ́ pé àti pọ́n ti pè wọlé sórí ètò heritage náà ti mo sọ bẹ́ẹ̀ fáwọn náà àwọn náà ń bínú mo ti kọ́sẹ̀ wọn ẹ jẹ́ ká parí ẹ̀ bẹ́ẹ̀ kọ́mọ jẹ́ pé yẹn láàmú ọ̀ràn àwọn ọ̀tọ́ máa gba bẹ̀ wọlé wọn wà ní jẹ́ ká lè tètè mójútó lè tà ń lọ tẹ̀sán fan ohun tẹ̀mí àtàrẹ kódà tí n bá ti ń délé sí mò ń lọ ọ̀dọ̀ ààrẹ gangan ní èkó ń fẹ́ lọ bá wọn kájọ ṣe fídíò wọn rí i pé kò sọ̀rọ̀ ọmọ kíní ní tàǹsì yẹn kó lè yá wa torí pé àwọn àgbààgbà kan pè mí lóru àná wọ́n tẹ̀ wọ́n sọ pé àwọn fẹ́ pè wá pọ̀ mọ́ ní èmi yóò bá ní mi kò nídìí bẹ́ẹ̀ sílẹ̀ ń waste time nǹkan tá a face ní kẹ́jẹ́ ká face èmi máa pe ààrẹ fúnra mi tílẹ̀ máa mọ́ bílẹ̀ dẹ̀ ti mọ́ ni mo pè wọ́n fúnra mi mo ní bàbá ó ní àtàní ẹ mo ní gbó ọmọ mi mo ní ààrẹ ní àgbàlagbà dẹ̀ ní kì í sọjọ́ orí là ń sọ ẹ jẹ́ ká gbàgbé nǹkan ọjọ́ orí ẹ tó bá ti ẹ wo bàbá Ọbásanjọ́ wọ́n lọ kí Ọọ̀ni wọ́n àkọ́bí wọ́n ju Ọọ̀ni lọ́nà wọ́n dọ̀ balẹ̀ bọ́ọ̀lù wọ́n dọ̀ tán pátápátá ní àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá wọ́n dọ̀ tán pátápátá wọ́n sọ àṣà ni ẹ rí i pé à ń bú bàbá wa Tinubu pé ó rí Ọọ̀ni fín tàbá ní ká wọjọ́ orí bàbá Tinubu ju Ọọ̀ni lọ bọ̀ a ti gbé ọjọ́ orí yẹn kó ń bẹ a ti gbé ipò wọ̀ ipò tí Ààrẹ Ọ̀nà Kakanfò wà yẹn ó jù mí lọ tàbá fẹ́ sòdodo Ààrẹ Ọ̀nà Kakanfò ní ipò rẹ̀ yẹn lágbára ju tèmi lọ mo gbọ́dọ̀ gbé agbára mi lẹ̀ fún mi tẹsán fan so ìfẹ́ káwọn kan mọ yé sí ọ̀rọ̀ yẹn fún mi mọ́ mi ẹ jẹ́ ká pa náà bàbá ọ̀gá mi ni bàbá mi ni tẹsán fan so mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ fún gbogbo ọmọ aráyé pé Ìgbòho àti Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá àtọmọ ni wọ́n ti parí ẹ̀ so ẹ jẹ́ ká mọ bá ètò bí nǹkan ó ti da ká mọ bá lọ tá a bá ń fi ti ìyẹn ṣe àwọn yẹn ti yé sọ̀rọ̀ yẹn débi pé àwa nílé ìfẹsẹ̀ kẹta fẹsẹ̀ yẹn mọ́ ọ̀rọ̀ Ìgbòho àtàrẹ láàfin àmọ́ yẹn jù lọ èyàn dẹ̀ máa wé táì ọdún wòlá tó fẹ́ ṣe yẹn dà so Ọlọ́run ọba tó ní tó gbérú yín kalẹ̀ kò ní bẹ́ẹ̀ tó tẹ̀sí yìí jẹ́ mo promise yín gan pé kí n bá aráyè kí n tó kò jẹ́ ni màá dẹ́dọ̀ ìtajọ sí fídíò láì. ẹgbẹ́ ní ọtọ́ mà ní fóònù nọ́mbà ìlú mi mà ní. Jẹ́ mi mo wà yín náà mo wà ní 25. ẹ wo ẹ̀gbúdọ̀ lọ tí mi gbúdọ̀ rí yín tí mo ti gbà wọ̀nyí tí mo ti pè madam ní Brime ipe kan bá mi pè yín mo ti pè yín jáde mo pè yín dákú. so màá rí i pé mo kàn yín lára kí n tó lọ. tó bá jẹ́ pé ìdẹ̀fẹ́ kí wá bá yín ni èmi àkọ́kọ́ ni àwa bá yín. Ààrẹ Ọ̀nà Kakanfò àti Ìgbòho àti parí ìjà fún wọn. ẹ má bọ̀ I can't wait to host you sir mo ní láti pe àwọn Yorùbá kọ̀ọ̀kan jọ níbí tí ọjọ́ tẹ bá máa wá ká host yín. ẹ ti Ọlọ́run nífẹ̀ẹ́ yín Ọlọ́run jẹ́ jábọ́ Ọlọ́run bá tó láyé tọ́lọ́run láìpẹ́ láì jìnnà ẹ fóònù ìdẹ́mọ̀ kúbọ̀ nílẹ̀ Yorùbá tábà wà nígbà ẹ̀kọ́ wa àṣẹ ìkọta fẹ́ nìyẹn bàbá Yorùbá nation. tábà tó bá gbà tán ààyè yín bẹ̀ ní torí gbogbo ẹni tẹ́ ń ṣètò yẹn mọ́ yàrá yẹn gbogbo yín lọ́wọ́ fún láàyè bẹ́ẹ̀ yóò fàyè gbà yín nílẹ̀ Yorùbá àyè tó fi gbà yín yóò fi gbà ọmọ tẹ́ bí àlùbáríkà àwọn tọ́lọ̀ ń kún láyé lọ́wọ́. bàbá mi Sunday Igboho kẹ́ tó lọ mo ní question tí mo fẹ́ kẹ́ bá mi dáhùn o ẹ má bínú. gbogbo ọmọ Yorùbá ń sáré kiri lókè gbogbo ọmọ Yorùbá tẹ̀ ń sáré kiri ní gbogbo kíbi tẹ́ bá wà ẹ̀ ní ṣe lásán iṣẹ́ yín ẹ̀yin lẹ́jẹ̀ni lẹ́nu ní jẹsẹ́ yín àlùbáríkà àwọn tọ́lọ̀ ń kún láyé lọ́wọ́. bàbá Sunday Igboho ẹ jọ̀ọ́ kẹ́ tó lọ o mo ní question tí mo fẹ́ bi yín o ẹ má bínú. kò sí wàhálà. ǹjẹ́ máa ń gbọ́ pé àwọn Yorùbá kọ̀ọ̀kan ṣì wà tán máa ń sọ pé ká tó lè gba ilẹ̀ Yorùbá as a nation wọ́n á ní pé ká kọ́kọ́ lọ wá ibi tí bàbá Odùduwà ibo ló ti wá ta ni àwọn ìran Yorùbá tó wà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ àwọn kan tí ẹ̀ ń sọ pé a máa kọ́kọ́ lọ parí ìjà tó wà láàrin ilé Awólọ́wọ̀ àti bàbá Akíntọ́lá àwọn oríṣiríṣi nǹkan wọ̀nyí ẹjọ́ ṣé ó ní í ṣe. orí àwọn yẹn ti dàrú ni orí wọn ti dàrú ni àwọn onílàákàyè ni tí ìbá yẹ kó orí wọn ti dàrú kẹsọ pé ká lọ bá òkú tó ti kú ká gbé dìde ká tó ṣe nǹkan tá a fẹ́ ṣe Yorùbá ní òkú tó bá ti kú ìbára ayé wíjọ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wọn ò mọ tó ń sọ tó bá mọ tó ń sọ òru wọ́n ní torí pé àwọn ìran tí bàbá Odùduwà ti wá torí ẹ̀ lóríṣun wọ́n ní Yorùbá lóríṣun. nígbà tí Ọlọ́run dá ilé ayé ó dá àwọ̀ yẹn sílé ayé tá a wà yìí àbí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run bá wọn lọ́dá gbogbo wa ọba tó lágbára dẹ̀ ni àbí ó wá dá wa sílé ayé tán ìgbà tó wá dá wa sílé ayé tán àwọn ọmọ tá a wà nílé ayé àwọn àti bó ṣe wà àwọn kan sóòrì sá wọ́n bẹ̀rẹ̀ sí oríṣiríṣi ó wá rẹ́ Jésù wa àbí kọ́tẹ̀ tó rẹ́ Jésù wa ó ti kọ́kọ́ Ádámù ti kọ́kọ́ wà nílé ayé àti Éfà tí wọ́n ṣe ilé ayé oríṣiríṣi àwọn ọba Mósè gbogbo wọn ti sáyé lọ àbí ìgbà tó wà rí pé ilé ayé yìí ò wà bó ṣe yẹ kó wà mọ́ wáyé tí Ọlọ́run ò pé Ádámù tí ò pé Mósè padà yóò yẹ mọ́bọ̀ ẹ padà lọ́bẹ̀ kẹ́ lọ́kùn sí ọ wá ní kí Jésù wá dé ọ wá ní Jésù wọ́n mọ́ tún sí Jésù ṣe tiẹ̀ débi tágbára rẹ̀ ká ó tún rán ànábì wọn náà mọ́ lọ tún yókù sí wáyé tí Ọlọ́run ò pé àwọn kò pé Ádámù padà ó lọ pa àwọn tó ti kú yẹn
kó pe Mósè padà pé ẹ mọ padà ọyẹ ìdìde padà kẹ mọ fúnlẹ̀ ayé sí. So Ọlọ́run ò lè pe àwọn tó ti kú àwọn yẹn ò ní làákàn ò ní làákà ìkankan lórí ni àwọn tó ti kú yẹn ànídìí wọn mọ́ àwọn tá à ń bẹ ilé ayé ni ká táyé ṣe ká tí wọn táwọn náà bá lè ṣe ká tó kú. ẹjọ́ bàbá mi Sunday Igboho ẹjọ́ ṣá lóríṣun ṣé Yorùbá lóríṣun ẹlòmíín ṣe nítorí owó ni ṣé ẹ má bínú sá bàbá mi ṣé Yorùbá lóríṣun torí púpọ̀ àwọn ọmọ Yorùbá náà sọ pé ó dìgbà tá a bá rí orísun wa láwọn tó lè fọwọ́ sí Yorùbá rally tá à ń ṣe yìí ṣé à lórísun. orí wọn àwọn tí bẹ́ẹ̀ ò ní làákàyè nínú àwọn Yorùbá lórísun náà Yorùbá ní pé okùn ní gùngùngùngùn kọ́ mọ́ níbi tó ti kùn wá lórísun là ń ṣèdè Yorùbá ṣé báwọn bàbá kan náà ti sọ ẹ báwọn kan náà ti ń ṣèdè tá à ń sọ adédé ń ṣèdè tá à ń sọ yìí ṣèbí ní jẹ́mi tá a wà yìí èdè tí wọ́n sọ àwọn Jámánì olórísun ni kò níbi tó ti wá ni àwa Yorùbá là kí wórísun ara wa kiri náà ṣé London olórísun ṣé Amẹ́ríkà olórísun tá a bá fẹ́ wòwe sáà ní London ló colonize Amẹ́ríkà àbí London kò colonize wọn Australia táwọn wòye ṣe wọn olórísun ni ṣé bí àwọn tó bá ya ìpátá tó rí wọn yí làwọn Amẹ́ríkà lọ ń já sí ibi tí wọ́n rí pé òpin ayé parí sí àwọn náà mọ̀pọ̀ Amẹ́ríkà làwọn ti wá àmọ́ mọ̀pọ̀ Amẹ́ríkà làwọn ti wá ni. torí púpọ̀ àwọn tí mo máa bá sọ̀rọ̀ wọn á ní Sister Dara ibo ni Yorùbá ti wá. ilé Ifẹ̀ lórísun wa wà Ifẹ̀ láti wá Ifẹ̀ láti wá Ifẹ̀ láti wá gbogbo Yorùbá Ifẹ̀ la kọ́kọ́ Ifẹ̀ láti wá. ṣùgbọ́n wọ́n máa kí ló dé tó máa wá sọ wípé òun la kọ́kọ́ dá. mo mọ̀ tán Yorùbá dáadáa ìyá mi mo mọ̀ tán Yorùbá dáadáa àyọ̀ tó bẹ́ẹ̀ àti bá wá sórí ètò máa sọ ẹ̀tàn Yorùbá fún yín dáadáa lẹ́kọ̀ọ́ torí mo kọ́là sẹ́rí ẹ wo Ìgbòho tá à ń sọ nípa rẹ̀ yẹn sì ìlú wa ló ń jẹ́ bẹ́ẹ̀ kì í sorúkọ mi àbí bẹ́ẹ̀ kọ́ Aláàfin márùn-ún ni wọ́n ti sí Ìgbòho Ọ̀yọ́ Ìgbòho ni wọ́n ń pè Ìgbòho Aláàfin márùn-ún ni wọ́n ti sí Ìgbòho Ọ̀yọ́ létí bàbá mi ikú bàbá yìí wà nísìn àwọn bàbá rẹ̀ jagun kúrò ní Ìgbòho wá síbi tó wà yẹn ìgbà táwọn bàbá rẹ̀ ń jagun lọ wọ́n fi oníbodè sí Ìgbòho pé ìwọ ọmọ sọ bíbá yìí a tún jagun lọ a tún fẹ́ lọ tẹ̀dó sẹ́rí ńgbà yẹn àwọn bàbá wa yẹn àtọ̀ ni wọ́n àwọn ọmọ ń jà káàkiri ọmọ tẹ̀dó káàkiri inú igbó káàkiri pé kílẹ̀ òfin lè tóbi. tẹ̀dọ̀nà fan kì í ṣe fà lórí irun Ifẹ̀ ní anybody ti wá but ìgbà tí Odùduwà dé ọba àwọn kan náà nífẹ̀ẹ́ tí wọ́n ti jà wá síbẹ̀ tẹ́lẹ̀ bọ̀ǹgbà tí Odùduwà débẹ̀ àtọ̀ ni Odùduwà ọjọ́ tó ní agbára ọjàgun ó tún ti borí gbogbo àwọn tó bá ń bẹ̀ ó di àtọ̀ mọ́ ọ lọ́wọ́ ẹni bá dẹ̀ lágbára náà ẹni tó bá lágbára ní nílẹ̀ alágbára ní mọ́ gbalẹ̀ ó fi agbára hàn wọ́n bá gbà fún àṣọ lórí. Okay now for example ṣé Ìgbòho Sunday Ìgbòho nìkan ní bẹ́ẹ̀lì ayé àìmọye alágbára tí ń bẹ́ẹ̀lì ayé tó ju Sunday Ìgbòho lọ tán pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n lásìkò tá a wà Ọlọ́run rẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ mọ lulí ayé tá a wà yìí ọwọ́ arẹ́ Ìgbòho náà tó wọ́n náà mọ̀ sí lábẹ́ bọ́ọ̀rọ̀ lé ẹsẹ̀ rí nìyẹn o so irú yìí nísìnyí ẹ̀rí mi rí ẹgbà fún mi ẹ̀rí mi rí ni ẹbí ń pariwo mi tẹ́ ń gbèjà mi tẹ́ ń gbà fún mi ẹ wo ọmọ Yorùbá tó gbà fún Ìgbòho lé ní tó ń sàdúrà fún Ìgbòho sẹ́mi nìkan ni mo jí Yorùbá tí mo mẹ́lẹ̀ ayé àmẹ́tọ́ lágbára jù mí lọ. ṣùgbọ́n gbà tí Oòduà dé Ifẹ̀ òun ní agbára lọ́wọ́ ó dẹ̀ ní ogun ó ní nǹkan lọ́wọ́ gbogbo àwọn tó bá ń bẹ̀ ó járántì wọn ó wá da alágbára ń bẹ̀ ìgbà tó wá tẹfẹ̀ tó rí pípẹ̀ tóbi tán ó tún wá mú ó tún jagun lọ ó jagun títí tó fi jáde ilé ayé ni ó tẹ̀dó káàkiri bẹ́ẹ̀ tẹ̀dọ́nàfàn Aláàfin ni olórí jagunjagun ńlá tí ń bẹ nílé ayé ẹ wo ya Aláàfin Ṣàngó Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ yẹn Ìgbòho ni wọ́n ti ń sí obìnrin ní òun Aláàfin Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ obìnrin ni òun lọ wá kùnà ọmọ bàbá rẹ̀ wọ́n fẹ́ jẹ ọba wọ́n á ní wọn ò lè fi obìnrin jọba wọ́n dẹ̀ mú òbó rẹ̀ idọ̀ rẹ̀ ọ̀sọ́ doko wọ́n tó ń bá bọ́sọ̀kò tó ń di ẹ̀ olóko ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí èso kó obìnrin náà wọ́n ní kí wọ́n bọ́sọ̀ gbàtà bọ́sọ̀ láyà rẹ̀ wọn ọ̀rọ̀ mú bẹ̀ ọmú rẹ̀ ti lé ó ti di tọkùnrin wọ́n ní kí wọ́n bọ́sọ̀kò tó ń di ẹ̀ gbàtà bọ́sọ̀kò tó idọ̀ rẹ̀ gùn bí oko ni nọba fi jọba gbàtọ́ agbára ló débẹ̀ o gbàtọ́ fi jọba tán ọmú padà sáyà rẹ̀ òbú padà sábẹ́ rẹ̀ òun ni obìnrin àkọ́kọ́ tó jẹ Aláàfin ikú bàbá yìí tí wọ́n máa ń gbọ́ program wọn ni kọ́ kárí ọmọdé bó ṣe rí lọ́sọ̀ọ́ yẹn ọba obìnrin yẹn ń bẹ ń Ìgbòho náà ti òkú rẹ̀ sí Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ òun ló jẹ Aláàfin karùn-ún tó ń sisi Ìgbòho obìnrin ti jẹ Aláàfin rí. mi ìgbẹ́lẹ̀ rí o. bẹ́ẹ̀ ni mo sọ fún yín obìnrin ti jẹ Aláàfin Ọ̀yọ́ yẹn lọ sí bàbá yìí tọ́ba nírọ́ ni mo pa kẹ́ pèmí lọ́mọ àlè mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n obìnrin ti jẹ Aláàfin Ọ̀yọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ ni wọ́n ń porúkọ ẹ̀
so Aláàfin márùn náà ti sí Ìgbòho ojú ti là làwọn bá di ẹrú olóṣèlú ìgbà tójú ti là táwọn bá ti lọ kóra wọn sọ bí olóṣèlú ẹnu wọn tọrọ mọ́ nígbà tí ọba fi ń pàṣẹ ta ní ń jẹ́ gómìnà ta ní ń jẹ́ olóṣèlú kan ta náà bí babalábá bá rẹ̀ dá ta ní ń jọ máa kú arápá lójó máa kú yányá bá àti ẹ̀ bá tẹ̀ àbárọ̀bá asábàwọn bàbá Adésọjí Adérẹ̀mí láyé nígbà tí wọ́n ń ṣe ilé ayé ta ló tó bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ dàwọ̀ for example nígbà tí òyìnbó kó wa tí wọ́n ń sọ lórí wa ẹni tó wá jẹ́ president ńgbà náà mínísítà ńgbà náà ó lóun fẹ́ rí Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí bàbá Adésọjí Adérẹ̀mí ní pé òun agbára ti ń bẹ lára òun ọgbọ́dọ̀ gbé kọjá odò òun ọgbọ́dọ̀ gbé gorí bíríjì ẹwù bàtà wọn bá lẹ́nu tí wọ́n níyì tí ẹnìkan kò lè ní wọn fín wọn kọ́ wá ní tí president bá fẹ́ rí òun kọ́ wá bóun ní tẹ̀fúnra ẹ̀ president yẹn wá ní gbogbo ètò tó wáyé kóun ó ṣe kóun sáfìjẹ́ kí wọ́n sáré pé wọ́n gbé Ọọ̀ni wá fóun Ọọ̀ni ní kì í sọ̀rọ̀ ètùtù wọ́n fúnra ẹ gbọ́dọ̀ wá rí òun fúnra rẹ̀ ni ó wá síbẹ̀ náà ẹwu àpọ́nlé tí àwọn òyìnbó máa ń gbé fáwọn bàbá Adésọjí Adérẹ̀mí gbà náà àwọn Aláàfin gbà náà bọ̀ nísìnyí ayé ti change àwọn bàbá wa wọ́n ti kóra wọn nígbà ìpò olóṣèlú ní fi wọ́n jọba táwọn olóṣèlú yẹn bá ti wá fi wọ́n jọba tán ẹnu ò kí tọrọ mọ́ ẹjọ́ náà pọ́n tí wọ́n bá ti fi wọ́n jọba tán ẹnu wọn wá ní tọrọ mọ́ ó tó ṣẹlẹ̀ ní àwọn olórí ibú kan wọ́n ní àwọn bàbá wa ó ní àwọn bàbá àlè sọ ìwọ̀n bàbá wa náà ni wọ́n jẹ́ ẹwọ́rú October wà nìyẹn kálíwò àwọn bàbá wa yẹn àrí ọba bíi márùn tó dúró dáadáa báyìí tó dúró níwájú wa táwa tẹ̀lé wọn lẹ́yìn ta ló tó bẹ kó tiẹ̀ mọ́ dùn wájú wa wọ́n dó lẹ́yìn wa káwọn lọ wájú káwọn mọ̀ bọ̀ lẹ́yìn wọ́n wà nù mọ́tò kan mọ̀ fi mọ́tò gbé wọn bọ̀ lẹ́yìn wa tani ọ̀dà wa lọ́nà Ìgbò ṣàbàbà ẹ ní ṣe ti wa Yorùbá ní àìkọ́ wọlé ìjò ní sekú pọlá kọrí ó ní tí ọkà bá ṣáájú tí pamọ́lẹ̀ tẹ̀lé tí òjò lábá bá ìjò bá ń wọ́pọ̀ lẹ́yìn ó ní ta ló tó bẹ̀ tí ó dà wọn lọ́nà. kò sí. so nísìnyí tí àwọn ààrẹ wa Ààrẹ Ọ̀nà Kakanfò bá sígun fún wa pé òòsà ẹ ṣáájú ọmọ tó ń bẹ̀ mò ń bọ̀ lẹ́yìn àwa ní wọn fọkàn balẹ̀ pé bàbá wa ń bẹ lé ń bọ̀ lẹ́yìn wa àmọ́ bá ń tẹ́jẹ́ lọ ní. bọ̀ nǹkan tẹ wá sọ yẹn bó ṣe yẹ kó ṣe jẹ́ nìyẹn nǹkan tí àwa àbí àwọn Yorùbá ti ròyìn pé púpọ̀ àwa ta wà lábúrò láti ṣàṣàlù ní. ó létò tí wọ́n lọ fúnjọ́ yẹn àwọn náà dúró wọ́n ti sẹ́ lọ kẹ́rí àìjáde wọ́n ń jọ yẹn ó létò táwọn náà ń ṣe wọ́n ń ṣe nǹkan kan ń jọ yẹn ni ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ ọmọ mi ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ wọ́n ó ní ohun tó ń ṣe ń jọ yẹn onígbàniwa ẹ má jẹ́ ká pèlè kù fọmọ. Bàbá Sunday Igboho tẹ bá ti sọ pé ká já mi lórí ọ̀rọ̀ bàbá Gani Adams mo ti fi mi lè gbọ́dọ̀ ti lẹ́nu mi ti yín náà àtàwọn gbogbo wa ní. sẹ́mo kó n táwọn sọ yẹn náà nísìnyí àtúntún kìíní yẹn ti sẹ́mo bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. àtúnṣe ẹ gbàdẹ́ lẹ́ mú àrẹ ọ̀nà kàkà ó máa lọ ní kò gbúdọ̀ stop a máa máa ṣe bó bá ṣe báyé bá ṣe wà ládé láti máa ṣe. Sẹ́rí àwọn tí ọmọ pé Yorùbá ó dúró yẹn ẹ fi wọ́n sẹ́gbẹ̀ẹ́ kan nígbà tí wọ́n fi tóṣù méjì mẹ́ta ń sìn ẹ̀rù ọgbà wọ́n padà wá fẹnu wọn gbolẹ̀ wọ́n bọ̀ wá fẹnu wọn gbolẹ̀. ọmọ bó ṣe ń lọ ní. ẹgbẹ́ àbọ̀ torí iṣẹ́ ti jìnnà gan iṣẹ́ ti jìnnà àwọn bàbá ti ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀ gidi gan. ẹ wo bàbá Professor Akintoye àwọn ẹ lọ pé bàbá mo lè fún ní bàbá kẹ́ pé bàbá wọ́n ti ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀ gidigidi gan Yorùbá ti jìnnà náà àwọn yẹn ọ̀dà kan àwọn tí ń sẹnu yamayama bẹ́ẹ̀ ká máa lọ jí àwọn òkú kan ká máa lọ pé bàbá Awólọ́wọ̀ ká máa lọ pé bàbá Akíntọ́lá ẹ̀wọ̀n àwọn ọmọ tó ń ṣe ẹ̀ ń fèmí wé àwọn kan ṣé bí Akíntọ́lá wa dalẹ̀ Awólọ́wọ̀ táwólọ́wọ̀ dalẹ̀ Akíntọ́lá ṣébi wa èmi wa dalẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò èwo ń tèmi ṣébi la Akíntọ́lá rà bíbi Awólọ́wọ̀ èmi ò rí dalẹ̀ ẹni kí tó ń tèmi. èmi tí èmi báwọn náà ni àwọn ni mo gbéṣẹ́ yẹn fún kọ́ bá wa lọ bá wọn kọ́ lọ bá wa ṣe àárín yẹn àwọn náà lọ gbéṣẹ́ yẹn fún. ẹ nígbàjẹ́ àti mi ẹni tó ní ká lọ bá Awólọ́wọ̀ yẹn òun náà ní ẹran sáwólọ́wọ̀ ẹni tó ní lọ bá Akíntọ́lá ẹ sáà rántí kọ́ lọ bá wa bá kọ́ lọ bí tó ti wá kọ́ lọ bá ń bí ọ wà ẹrú ẹ tó rí wọn ti dàrú òun fẹ́ kájọ pa ọ̀pọ̀ kájọ ṣe ìyá rẹ̀ ọ jẹ wọn ẹ̀fí wọn lẹ̀ ẹ̀yin ò ní jìyà láyé ìyá mi ẹ̀mí yóò gùn ẹ̀pẹ́ ẹ mọ bẹ́tò lọ ẹ mọ sọ gbogbo ọmọ Yorùbá pé Ààrẹ Ọ̀nà Kakanfò àti Ìgbòho níjà ìkan náà ni wọn àti parí ẹ̀ fún wọn ẹ ti parí ìjà fún wa níjà bàbá àtọmọ ni Ọlọ́run jẹ́ ẹja ẹ wo ní ọjọ́ Wednesday mo máa ní show ọjọ́ Friday mo máa ẹ ṣe mọmọ mi. ẹ ṣeun máa pè yín ṣe ti gbọ́ máa pè yín ẹ ṣe gan ni sà. nọ́mbà mi nìyẹn. ẹ ṣe gan ni mo máa save ẹ ṣe gan ni thank you. okay ma. hello. ẹ kálẹ́ o ẹ dá sétò. ẹ kálẹ́ o. yes. ṣé mo ṣe pẹ́ ti parí iṣó báyìí. bàbá Sunday Igboho ṣe kúrò lórí iṣó ni o a sì wà ń bẹ̀. òun náà mò ń wò mo kàn sáré wọlé ni mo fẹ́ dágbò olówó yìí. ẹ sọ̀rọ̀
wá lọ wọ́n yìí ń wò wá ìsọ̀rọ̀ yìí. ok kò ní bàjẹ́ ẹ pé tó a ṣe é ṣe fún gbogbo alágbára ọlọ́run ilé olúwa pé wá. ṣe rí ọ̀rọ̀ ààrẹ àti Ìgbòho gẹ́gẹ́ bí Ìgbòho ṣe sọ yẹn ẹ má jẹ́ ká fi dà nǹkan rú lóòótọ́. ó ti tán bó ṣe sọ yẹn lọ́dọ̀ tèmi ó ti tán kí la tún dúró ṣe wọ́n ti fàyè sọ yẹn kí gbogbo àwọn ọmọ Yorùbá náà kọ́ gbọ́ nǹkan tí Ìgbòho sọ tó ti yé yín. wọ́n ti gbójú bẹ́ẹ̀ àwọn tèmi ti gbójú. ká má fi dágbó sí méjì tó ti yé yín. ìmọ̀ abẹ́ sọ náà ní pé kó yé Ìgbòho dáadáa Ìgbòho ṣá ẹ sọ pé kí ni òun ló sọ bẹ́ẹ̀ pé kó yé Ìgbòho dáadáa pé òun àgbàlagbà wa gbogbo wa lájọ mọ àjọṣe olúkàlùkù o. kéèyàn kan máa lọ wọ agbádá wèrè kan fún àwọn máa lọ gbà bọ̀dẹ̀ because nǹkan tá à ń fà yìí máa ju bá ṣe ń ròyìn lọ. àwọn gan ti ń rẹ́nu lẹ̀ wọ́n ti rẹ́nu ọkọ̀ àti bínú lọ́wọ́ yìí kò yọ. àwọn ọba mi máa bá ogun lọ a máa gbórí wọn sókun. ẹ má tiẹ̀ sọ yẹn mọ́ lọ́wọ́ ẹ má tiẹ̀ dá wọn lọ àwọn gan ti mọ bó ṣe ń lọ. a máa gbórí wọn sókun ni bó ṣe máa wà nìyẹn o because ẹnu ò ṣe é but ariwo kọ́ tó bá ti tó táìmù yẹn pásítọ̀ máa lura wọn àáfàá máa lura wọn oníṣẹ̀ṣe máa lura wọn lọ́ba tó máa fọ́ ọ̀rọ̀ wọn. adébóyè gan fọwọ́ lẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin kan ṣe wá bí lè pé kíní kan bí kan kò tí ì yé yín. ṣé jàre bàbá. kílẹ̀ wí. mo ní bàbá adébóyè gan ti já sí bó ṣe ń wà yìí ó ń béèrè fún restructuring nàìjíríà ti bàjẹ́ no more government Nigeria is about to break. bàbá adébóyè gan ẹ má wọrí ohun àtàwọn pásítọ̀ ẹgbẹ́ máa dúra wọn lálùbọ̀ lẹ̀ ẹ̀yìn ẹ̀ṣẹ̀ àtolúkàlùkù lẹ̀ bí kò tó bá yá gan wọn àfáà gan máa lura wọn pa pásítọ̀ máa lura wọn lọ́ba gan máa lura wọn ọba mi gan máa gbá délé máa gbòdì wíńdò sálọ bóyá kútọ́nu lọ́ máa lọ sálọ ni bóyá sógò ni bóyá gòǹbè rẹ ni wàá ṣe ń ba lọ bí Ìgbòho ṣe sọ yẹn ẹ jẹ́ ká sílẹ̀ bẹ́ẹ̀ ìwé kàmádàgbò gbé kàmádéré àníyàn mo kí Ìgbòho lẹ́yìn tẹwárí ti Oríyọmí Hamzat yẹn gbogbo àwa táwa lókè pátápátá kọ́ má dáwó fún mọ́. ẹ má dáwó fún mọ́ wèrè ní bọ̀bọ̀ ni o. Hamzat yẹn kọ́ má dá kọ́bọ̀ fún mọ́ ìyá ẹ̀ orí ẹ̀ ti yí ìwọ tó ń fowó tó ń dá fún ẹ tó fi ń ṣe nǹkan rí bíbí tó fi ń fẹ́ ọmọ tó fi ń fẹ́yàwó méjì tẹ́ kí ló ń ṣe orí ẹ̀ yí kọ́bọ̀ wọn ò ní dákun ẹ̀ mọ́ máa tẹ́ ó gbọ́dọ̀ ṣe fídíò tó bá fẹ́ apologize kókó gbọ̀rọ̀ yẹn jẹ láì jẹ́ bẹ́ẹ̀ ikú pa tọmọtọmọ kó mọ bó ṣe ń lọ ẹ ṣe gan-an ẹ máa bá ní ọ̀nà ẹ ṣe ọ̀rọ̀ ẹ̀ máa tó dàbọ̀. gbogbo ẹ ti wá já mọ́ra wọn ti wá dá ẹ ní sùúrù ẹ má ti pè ẹ ní sùúrù mo fẹ́ sèvù nọ́mbà mo fẹ́ sèvù ó gbọ̀dọ̀ ẹ ní jẹ́ sèvù nọ́mbà. Mr. Oluwatobi brother mi tó fine brother mi tó handsome bọ̀dá mi tó ṣe kí ni tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá lọ́kànlọ́kàn ẹ káàbọ̀ sórí ètò. ẹ kálẹ́ ọjọ́ mi o ẹ pé ìtàkà náà. yes sir ṣé dáadáa lẹ wà. mo rí bàbá abẹ́lé gbèrè lórí ètò lónìí o ọlọ́run ṣe mu o. adédèrè wà láàyè ìjọba bá yí bí bá mọ jẹ́rẹ̀ jẹ́ wá gbogbo wọn máa pàdé wọn bó ti pè wọ́n tí ìní ọjọ́ ẹ̀gọ́ mi ráyè jẹ́ kìkì tó jẹ́ ẹ̀gbẹ́ ìgbé wọn fi sí wọn iṣẹ́ ọlọ́ba ń ṣe. ẹ rọ̀ pé nínú kí wọ́n láyé kó láde o ìlú mi máa dùn sí bí èmi máa ṣe nìyẹn tí wọ́n gbà tó bá ìlú máa fi mú iṣẹ́ torí ẹ̀sẹ̀ máa dé òṣè yẹn mo gba tí wọ́n gan mo gba tí wọ́n gidi gan ni o ẹjọ́ tó dáa bá bí ẹjọ́ ti mọ̀ lọ́jọ́ bí wọ́n pàdé wọn ti jẹ́ ìbáwọn bọ̀ sí jẹ́ kí ìjẹ́ gbọ́ lọ́wọ́ kí wọ́n jọgbọ́. mo máa sọ fún yín ẹ máa wá rí wọn ṣe ti gbọ́ kódà máa yìí wọ́n máa yìí wọ́n sì ní lórí ṣó àmà ṣe láì fún bàbá wa ojú ìdílé ìta tẹ́tẹ́ fún wọn o tẹ́tẹ́ fún wọn o ó dá tẹ́tẹ́ kí ẹ̀ ẹ́ dàpọ̀ mo kí ewu èdè ojú à tẹ́tẹ́ bẹ̀rẹ̀. ó ga jù hello sir. ẹ kálẹ́ o ẹ kálẹ́ sir. ẹ kú ètò o yes sir. àníkàbá yín dá sétò ní o. ẹ bá wa dá sí ní ìṣẹ́jú méjì sir. mo ṣe gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbàlá àwọn ọkọ ọmọ Yorùbá ṣàtìrín oúnjẹ wá báyìí ṣàtìrín oúnjẹ wá ẹ̀rí bàbá wa Sunday Igboho sí ṣùgbọ́n pọ́n wa lé ọrí ọ̀ sọ pé tiwa báwo wọn ò sọ pé ipò táwọn wà ipò ńlá làwọn wà wọ́n tún sáré bọ́ sórí aago kó tún wá pẹ̀tù sí wa nínú pé ẹ̀wá ẹ̀yàn mọ́ báyìí ni o báyìí ló ṣe pé bọ́ ìṣàlàyé fún wa ó ti yé ògbó wa báyìí
ṣùgbọ́n nǹkan tẹ́mi fẹ́ sọ ni wípé lówó ọ̀rọ̀ tí bàbá Sunday Igboho sọ àsìdè hot next month ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ bá ṣètò ẹ tún ṣe meeting pọ̀ ẹ mú déètì míì fún wa àtúgbàyè níbi iṣẹ́ tàbá gbàyè àyè tàbá ń gbà tó bá ti pọ̀ jù kọ́ dá wa dúró kò sọ̀rọ̀ àlọ́ máa gbádùn orílẹ̀-èdè wa padà. next month ẹ ṣúùsì déètì míì ní Germany mo wà ẹ ṣúùsì déètì míì àtúnṣe rálì àṣẹ káàkiri ọjọ́ kan làwọn máa ṣe káàkiri àgbálá ayé gbogbo ayé máa mì àfi ṣetán gbogbo àwọn bàbá tí wọn bá dẹ̀ ti ṣetán kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ kòkò tí wàhálà níbi tí ọ̀rọ̀ yìí ń bá lọ ẹ̀yin náà ti rí reaction díẹ̀díẹ̀ báyìí níbi tí ọ̀rọ̀ yìí ń bá lọ ọ̀rọ̀ ìyá fi dá wàhálà lẹ̀ sáwọn bàbá yẹn lọ́rùn tàbá fi dá wàhálà lẹ̀ sí wọn lọ́rùn wọn á dá sí ń gbà yẹn tó ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ìyá mi àdúpẹ́ fọlọ́. hello láti Naija. Hello. Hello láti Naija. Hello. Hello à ń gbọ́ yín ẹ bá wa sọ. Hello ma o ẹ kálẹ́. Ẹ kálẹ́. Kí làwa location 419 ṣe fún yín látàárọ̀ àdẹ̀sí kékèké. So ẹ kú iṣẹ́ takuntakun jàre. Ẹ má bínú ẹ̀yin náà. So rẹ̀ tó kí brọ́dà mi Ìgbòho ṣá ìbọn ẹlẹ́nu gan o. Ọlọ́run mo jẹ́rìí ẹ̀ ń talẹ̀ ìgbàmúdáyẹ́kẹ́ yẹn mo mọ̀ pé ẹ ṣú ọ̀kan. Ṣíyàn tó jẹ báyìí tó ọlọ́wà máa ti lẹ́yìn tó àmọ́ ẹjọ́ máa bínú lọ́rọ̀ tí mo fẹ́ sọ ẹ máa bá àrẹ́jì lẹ̀ ẹni tó bá ti ápùn sọ̀rọ̀ ẹ máa bá àrẹ́jì lẹ̀ àfẹ́ gbọ́ kí ló jẹ́ Fúlàní lórí ilẹ̀ ẹ̀fọn tí a máa lé wọn. àníkẹ́ dìde kẹ́ dínú tó ẹ̀yin ìrọ̀mọ́ dúdú wà ìrọ̀mọ́ aládé nìyí akíkanjú nìyí ṣé ìròyìn bá wa ta wà lábúròdù tẹ̀ sọ pé ká máa bọ̀ awágò ò lè sọ pé ó délé tán ká fi yín sílẹ̀ ẹ̀ mọ bó ṣe ń lọ ni ṣé ìyẹn ò mọ̀ pé gbogbo kọ́kọ́ la lè sọ lórí fún olórí ṣó ni a lè dá sílẹ̀ tán ká fi yín nìkan sílẹ̀ ẹ̀ kò yé yín ẹ dìde a nídìí yín kẹ́ dìde awágò dìde tán ẹ fẹ́ tẹ̀ mẹ́ni àìmọye wa ta fẹ́ rẹ̀ ta máa wá lé ni ẹ tiẹ̀ mọ kọ́kọ́. ẹ ṣe ìgbọ́ ní sà. Hello, Sister Dada o. Yes, sir. Adébísí ló sọ̀rọ̀ láti Paderborn. Ẹ káalẹ́ bàbá mi. Ìyá mi. Olùwàgbé wa àwọn bàbá tá a jọ ṣe rálì láti Paderborn náà pé wọlé yẹn ṣe gan ni. Èmi gan mo ń wo program lọ́wọ́ báyìí. Mo ti gbọ́ ohun Sunday Igboho fat ẹ wo ó ti yẹ wá o. Gbé wọn bọ̀ wọ́n máa host wọn live lórí show tẹ́ máa rójú wọn ẹ máa rí wọn wọ́n ti wà nílùú wa ní Germany níbí wọn ò gbọdọ̀ lọ láì wá mára ṣe show fún wa. in fact ó yẹ wá sẹ́ni kó yẹ wá gan báyìí sìn àdúpẹ́ gan Ọlọ́run bá dójú táwọn ọ̀dàlẹ̀ Oòduà Ọlọ́run ti dójú tì wọ́n Ọlọ́run ti fi ẹ̀sìn wọn hàn bàbá àgbò ẹ máa pẹ́ fún wa Ọlọ́run mi dùn gan mo ṣe gbọ́ bọ́ọ̀sì wọn lálẹ́ yìí tí wọ́n sọ̀bá gbọ́n ti wà ní Germany àfáàdà ní ẹsẹ̀ láti host wọn bí mo máa fẹ́ host wọn ẹ ṣáà ṣe kí n mọ̀ ẹ jẹ́ kọ́ńtàtì mi kí n mọ̀ kí bàtà lè jọ orí wọn kájọ orí wọn mo máa make announcement fún gbogbo èèyàn mọ̀. ẹ ṣe gan ìyá mi ẹ kú ètò ọlọ́mọ àrùn iná márùn wo Oòduà lọ́wọ́ Ọlọ́run adéka délẹ̀ lérí ẹ ṣe àdúpẹ́ gan ẹ jẹ́ kí n fáwọn ọ̀dà fífún náà láàyè ṣe ẹgẹ́. ẹ̀yin tèmi ẹ jẹ́ kí sáré ṣe ìpolówó òun làgùn mu owó dára nídìí owó bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣọwọ́ sí wa o tẹ́ fẹ́ support ministry dára nothing is too little please I have my paper you can send anything you have on my paper bó jẹ́ 1 cent ní bó jẹ́ $1 na something owó ni kẹ̀kẹ́ yìí rere ṣe mọ̀ pé gbogbo ìrìn àjò yìí náà ó ní mi lè sọ pé iye báyìí la ní láti ná ní Nàìjíríà ní lẹ́nu ọ̀sẹ̀ tó kọjá ọ̀sẹ̀ yìí tá mú kọjá tá ṣe kíní yìí mo mọ iye tó kúrò lọ́wọ́ mi ò yàtọ̀ fún gbogbo stress everything we need your support ẹnu òfìfo òun dún yànmùyànmù ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ support the ministry wa and as you do so God Almighty will bless you. Hello caller from UK. Hello caller láti UK. Okay, ti ready tẹ́ bá ti ready kẹ́pẹ́. So
kí ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀? Mò ń sọ̀rọ̀ nípa ilé. Ẹ̀yin tí ẹ bá fẹ́ ra ilẹ̀ àbẹ́ fẹ́ ra ilé, òun rèé. Bẹ́ẹ̀ ni. Hello Prince K. Mi kì í gbé private number ẹ jọ̀ọ́. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè tẹ́ fẹ́ kí gbé call, ẹ má pè pẹ̀lú private number. I don't pick private number. I'm sorry. Hello Baba. Hello Prince. Láti kẹ́. Bá ti fẹ́ ló ṣe rí. Fẹ́ ló ṣe rí, bá ti fẹ́ ló ṣe rí, èyí tẹ̀ ní ìyá rẹ̀ mọ́, bá ti fẹ́ ló ṣe rí. Ìyá mi, inú mi ti yàtọ̀ lálẹ́ yìí. Surprise, olórí oko wọlé, ìjà ti tán, kò sọ́tẹ̀ mọ́, èpè Yorùbá ti tán, èpè àlejò gan ti tán, èpè àwọn ọ̀tá ti tán, kò sí wàhálà mọ́, ẹ jẹ́ ká ṣe ra wa lójúṣọ́ wọ̀. Ká lè nílọ síwájú gbogbo ẹ̀. Ìjà ọmọ Odùduwà là ń jà, Ìgbòho ṣá. Ìjọba bá fẹ́ rò sí ẹ̀, ẹ̀rọ sì gbọ́ nínú hall ni o. Kẹ̀rọ sí ẹ̀ bí ọba, kẹ̀rọ sí ẹ̀ bí president. Ẹjọ́. Bẹ́ẹ̀ mọ́lẹ̀ o, ẹ bá wa ó ṣe ẹ̀ dáadáa ni o. Bá ti fẹ́ ló ṣe rí, bá ti fẹ́ ló ṣe rí, èyí tí ẹ sọ lálẹ́ yìí, àrọ̀ mọ́, bá ti fẹ́ ló ṣe rí. Kò síjà mọ́, kò sọ́tẹ̀ mọ́, Ààrẹ Ọ̀nà Kakanfò, nǹkan kan náà ní gbogbo wa, kò síjà mọ́, kò sẹ́tọ̀ mọ́ láàrin ọmọ Yorùbá, iwájú là ń lọ, àpadà sẹ́yìn, àwọn méjèèjì fèèyàn kan. Ìbàrẹ̀ ìyá mi, adẹ̀ṣà dúpẹ́ lọ́wọ́ yín, ẹ tàgì àkáǹtì, èmi náà fẹ́ fowó sí fún yín. Bó ṣe rí nìyẹn, ẹ gbà yìí. Ẹ gbà yìí, ó ti tọ́ iwájú là ń lọ. Inú mi dùn lálẹ́ yìí, ojú táwọn ọ̀dàlẹ̀. Ẹ fà àwọn bàbá wa sílẹ̀ o, tó bá yá máa jọ ìwà. Wọ́n ti ní àwọn oúnjẹ ní tó yẹ pé ó máa ṣíwájú ogun. Àwọn ló máa parí ẹ̀ àti gbé fún wọn. Ẹ parí ẹ̀ bàbá. Àwọn méjèèjì mú kábíyèsí. Kò sí wèrè. Ẹ ṣé gan ni bàbá. Mi gbọ́ ọ̀kan tẹ́ ń sọ o. Rárá ẹ máa sọ̀rọ̀ yín, ẹ̀yin kọ́ ni mò ń bá wí. So bó ṣe jẹ́ nìyẹn, surprise. Inú gbogbo ọmọ Odùduwà máa sùn lálẹ́ yìí. Oorun ayọ̀ la máa sùn. Bá ti fẹ́ ló ṣe rí, 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 èyí tẹ́ ẹ ṣe lálẹ́ yìí, àrọ̀ mọ́, bá ti fẹ́ ló ṣe rí, ẹ ṣe gan. Mọ́ fèsò ẹ̀bò, Odùduwà. Prince ó dàbọ̀. Ẹ jí ẹ má sì mọ́, ó ti ṣe. Thank you very much. I'm so happy. Thank you, Yami. Thank you so much. Kò sógun mọ́. Iwájú là ń lọ. Kò sógun mọ́. Kò sọ́tẹ̀ mọ́. Iwájú là ń lọ. Thank you so much. Iwájú là ń lọ. Ẹ ṣé gan, Yami. Thank you. You're welcome, sir. Ẹ ṣé gan ni o. Ẹ̀yin tí ẹ fẹ́ bá wa tẹ́ fẹ́ support ministry wa, òun láti pin sílẹ̀ moderavic75@gmail.com. Ẹ jọ̀ọ́, nothing is too little. Ẹ bá wa sí, that is our PayPal account, moderavic75@gmail. Òun la pin down yẹn. Ẹ jẹ́ kí sáré ṣiṣẹ́ yẹn kékeré tí bàbá Sunday Igboho gbélé mi lọ́wọ́. Ẹ̀yin ọmọ kóòtù òdire bí, ẹ̀yin ọmọ ìran aládé tọkàntọkàn, ẹ̀yin ọmọ ìfẹ́, ẹ̀yin ọmọ ìran ọlọ́lá olówó, ẹni yìí ẹni ẹ̀yẹ lórílẹ̀‐èdè àgbáyé. Ẹ wò ó, bàbá Ìgbòho ti pè wọlé o,
wọ́n ní lórí stop lórí ibi tá a dúró sí yẹn lórí àárín bàbá Gani Adams Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò the latest Ààrẹ Ọ̀nà Kakanfò ta nílẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ o wọ́n ní láàrin wọn àti bàbá Sunday Ìgbòho kò sí jà mọ́ kò sógun mọ́ èdè àìyedè kékeré náà ló ṣẹlẹ̀ wọ́n dẹ̀ rí pé inú bí àwọn ọmọ Yorùbá wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ as bàbá wa tí wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n kó wa jẹ iṣẹ́ ló yẹ kí wọ́n pe bàbá wa Sunday Ìgbòho kí wọ́n pè kọ́dẹ̀ sọ̀rọ̀ yẹn ní tùbí nùbí wọ́n wá jẹ́ kó yé wa pé kò sógun o kò sọ́tẹ̀ o wọ́n ní ká má fi èṣù ká má gba èṣù láàyè láàrin wa torí pé ibi tá a ti báṣẹ́ yẹn dé ibi tí Ọlọ́run bá iṣẹ́ yẹn dé ó ti lágbára ju pé ká fi àyè gba èṣù láàrin wa wọ́n ní nítorí tí a bá jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó lọ bẹ́ẹ̀ ká gbójú bẹ́ẹ̀ ká dẹ̀ métí kúrò ká mọ́kàn kúrò wọ́n ní nítorí ó lè tún padà àwọn ọ̀tá àwọn ọ̀bàyéjẹ́ àwọn ìran ọ̀dàlẹ̀ tó dá parapọ̀ mọ́ àwọn ìran ọmọ aládé láàrin wa wọ́n lè gba ọ̀nà yẹn ṣẹ̀dẹ̀mọ̀ wípé ọ̀rọ̀ yín náà ni mo fẹ́ yálò ẹ̀yin lẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ yín tẹ́ sọ ni mo fẹ́ sọ pé tí ògiri ò bá lanu alágbẹ̀ ò lè wọbẹ̀ láyéláyé wọ́n wá ní ògiri tó lanu yẹn wọ́n ní àti àwọn bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ bàbá àti bàbá Sunday Ìgbòho wọ́n ní àwọn méjèèjì wọ́n ti sáré pé bíríkótó wọ́n ti yanjú ọ̀rọ̀ náà láàrin wọn wọ́n ti yànnàná ẹ̀ wọ́n ní ògiri tó lanu tálàǹgbá wọ́n sáré gbabẹ̀ wọlé wọ́n ti dìpa kò sí àyè mọ́ ó ti wá da nìyẹn ó ti ṣeé ṣe o ó ti ṣeé ṣe o ó ti ṣeé ṣe o a dúpẹ́ ó ti ṣeé ṣe o ó ti ṣeé ṣe o ó ti ṣeé ṣe o a dúpẹ́ ṣé ti wá rí ẹ̀yin ọ̀bàyéjẹ́ ẹ̀yin ọmọ àlè tẹ́ wà tẹ́ darapọ̀ má wà ọmọ ọkọ tẹ́ wà lórí social media tán lẹ́ ń ṣe ṣòwò ẹ̀sìn tẹ́ ẹ̀ sunkún tẹ́lẹ̀ ń rẹ́rìn ṣé kò tí wá jẹ́ yín lójú ẹni ẹ̀sìn ni yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ Sunday Ìgbòho tẹ́ sọ di Àfọ̀njá tẹ́ ló ṣépè bí Àfọ̀njá ṣe ti wá gbọ́ nísìnyí ojú yín ti já ń tọ́ ẹ̀ ọmọ àlè oníṣàlẹ̀ ìṣọmọ àlè wọ́n ní ẹrú ni ó pera rẹ̀ lẹ́rú bẹ́ẹ̀ ni ìwà yín ọ̀rọ̀ ẹnu yín la fi máa mọ̀ pé ìran ẹrú ni yín ọ̀bàyéjẹ́ ni yín ẹbí yín ò ṣe é bá tò ẹbí yín ò ṣe é bá tan ẹ kó sí lọ ẹ wá wí tán àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Odùduwà wọn wá lọ gbowó fún yín wọn wá lọ bá yín jàjà yín ta ló ráyè ìjà rédèrèdè bó bá sunkún láti èní di 20 till the end of your life kò sọmọ ìran Yorùbá tó jọ ọmọ kọkọkọ tó máa lọ bá ìjà níwọ tó mú owó tó fi jó gẹ̀lẹ̀dẹ́ tó ní pé torí kọ́ lè gún ẹ tó fi odidi bẹ́ẹ̀lì owó tó jù ú nù tó mú owó tó yẹ kó fi ṣe kó rí bọ́ọ̀lẹ̀ kó fi ṣe bísínẹ́sì kó mú owó jáde kó ro tọjọ́ ọ̀la mọ́ òòró tọjọ́ ọ̀la mọ́ torí oorun pé mo fẹ́ kọkùnrin yẹn kó bá ẹ̀sùn ó mú gbogbo owó pátápátá ó fi jìn ọ̀nà tán ó ṣe yàlà ó ṣe yòlòbẹ́ ní kó gbígi owó sẹ́yìn ìkùlé ilé ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ kan tẹ́lẹ̀ náà owó drug kílẹ̀ rò pọ́n máa fi ṣe torí pé kò sówó alálùbáríkà kankan owó business àbíṣẹ́ èèyàn láàgùn ojú ẹ̀ á ríru owó bẹ́ẹ̀ yẹn á wá ní bẹ́ẹ̀lẹ̀ ló fẹ́ lọ máa ná fún K1 torí pé kí K1 lè nọ́tìsì òun kò sí àwọn oníjẹ́lẹ̀ lè ná irú owó bẹ́ẹ̀ yẹn àbáwọn politicians so ìgbà tó dẹ̀ ti náwó kò sẹ́ni tí mo mọ̀ tó náwó fún K1 tó tún padà wá sunkún tó bá jẹ́ pá ò ní tìjú ijó tó ń pín tìjú ò padà sílé ò ní tìjú akúmọ̀mọ́jú dì bí ẹja òkú èkó ni ẹ́ ò ní tìjú nínú ìran àwọn obìnrin tó bá ń pe obìnrin kò yẹ kí wọ́n kà ẹ́ mọ́bìnrin because ó ti disgrace obìnrin wo aṣẹ́wó ìran obìnrin ló ń ṣaṣẹ́wó ìran ọkùnrin adẹ̀ máa ṣe jígolo tó o bá ṣaṣẹ́wó gan wà lẹ́tàlẹ́ ayé agbójú bẹ́ẹ̀ pé ìran obìnrin ló ń ṣaṣẹ́wó ó lọ ṣe dúrọ́ọ̀gì ó gba owó ẹ̀ tó risk life ẹ̀ ó wá mú owó òun na yàrá òun lọ yòlò ó lọ kó sáàrin àwọn ọmọ tíátà ó kó sáàrin àwọn ọmọ onífújì ó kó sáàrin àwọn ọmọ union kí ló expect tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti fowó jó gẹ́lẹ́dẹ́ kókó sí lọ ibo olúlo wá ti rí ìran ọmọ Yorùbá kan tí ò ní nǹkan tó wà important tó gbé dání tó máa jẹ́ pé ọ̀rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ rúnrún ló máa lóhun wá fẹ́ wá sọ̀rọ̀ lé lórí show ọmọ tó bá ríyàn tó bá tiẹ̀ sọ yẹn gan lásán ó yẹ kó máa ṣọpẹ́ ni o wọ́n wá lóhùn ṣépè fún mi wọ́n wá lóhùn pariwo orúkọ mi dáradára ọmọ ṣọ́ra ẹ o ìyá ṣọ́ra ẹ bóyá ọmọ bóyá ìyá ni àti ẹ̀mọ́ bí tá fi ẹ́ sí gbogbo ẹ̀ kàn jápọ̀ kàn wà shapeless ó kàn rí báwo òṣì látòkèdè sàlẹ̀ no shape shapeless mú tẹ̀tẹ̀ ó kàn wá shapeless bí àmọ́ ẹ̀bà
tábàdé yẹ ẹ̀yin lẹ máa rọ dára kan Haúsá ni dára kan orí ẹ̀ dàbí orí ọmọ Yíbò dára àfi Yíbò àfi Yorùbá half Ògóni ló bá sọ. ṣó mọ̀ pé ìgbà tí ìyá àti bàbá mi ṣẹ̀dá mi àbí ìtàn bí mi ìwọ wà ń bẹ̀ ńgbà yẹn ló fi mọ̀ pé half Ìbò ni mí half Yorùbá ni mí. ìwọ tó wá jẹ́ ọmọ Yorùbá tí mo bá jẹ́ half Ìbò half Yorùbá mo ṣiṣẹ́ takuntakun fún àwọn ìran mi torí pé mo nífẹ̀ẹ́ wọn torí pé ọmọ ọkọ ni mí mo ti léèrè jáde wá ilé tí mo ti jáde ó ti rí pa ẹ̀ lára mi. ìwọ náà tó dẹ̀ sọ pé irọ́ ọmọ àlè ni ẹ́ o fẹ́ kí àwọn ìran Yorùbá kan kú sínú òṣì kan kú sínú ìyà tó jẹ ìran ẹ títí tó jẹ ìwọ fúnra lára ẹ tí o lè dúró tó o kọ́ ilé tó ló ṣe kọ́ ilé ràbàtàtà tó ṣí mọ́lẹ̀ o lè dúró ń bẹ̀ wọ́n lé ẹ jìnnà tẹfẹtẹfẹ ó sádànù ìlú onílùú ló lọ sápamọ́ sí ní ilẹ̀ ní tó ṣù yìí wà lẹ́tàlẹ́ o lè dé Nàìjíríà mọ́ tó o bá dé Nàìjíríà wọn tí ò gbé ẹ pọ̀ ìyẹn ló wá fífi kanra ẹ̀ mọ́ anybody wọn kì í fi kanra ìtàmájé o ọ̀rọ̀ kò kàn máa wó bí ọṣẹ kó máa dún bí speaker òun kọ́ là ń sọ yìí ọmọ ẹ ṣọ́ra yín o Dára ò wá fẹ́yàn kankan ẹ má wá fún Dára o iṣẹ́ tèmi ni mò ń ṣe mi ìyàsọ́dọ̀ èèyàn kankan o mi ìtọ́jà èèyàn kankan ẹ má tọ́jà mi ẹ má tọ́jà mi lórí ọ̀rọ̀ Yorùbá èyí tó bá máa kú ni kó kú mi ní jáwọ́ ń bẹ̀ mo ti ṣòṣùká mo ti gbé sórí torí pé mo nífẹ̀ẹ́ ìran mi ìwọ ni kó lọ wá bí ọ̀rọ̀ ayé ẹ̀ ṣe máa rí kò sẹ́nibọ̀dì tó ń sunkún ebi lórí social media ìwọ nìkan ló máa sunkún ebi ń pa ẹ́ o ẹbí ẹ̀ ti fẹ́ bọ́ o òòrò oúnjẹ jẹ o ọmọ ẹ wà lọ́wọ́ ẹ o ṣebí gómìnà sanwó lé gómìnà dé fún ẹ lówó oúnjẹ wo wálẹ̀kùn wèrè tó ń sun kiri tó jẹ́ káyé sí mi lórí social media ẹ kó ṣì dànù kẹ́ kó ṣì lọ abẹ́yà wèrè mọ́ tilẹ̀ ni ẹ má lọ wá o ẹ má lọ wá kẹyẹ pa ẹyẹ má jẹrí kẹ pa orúkọ mi mọ́ torí pé Dára nìkọkọ ló ń ṣe ṣó lórí ọ̀rọ̀ Odùduwà ìdí tó ṣe wá pariwo orúkọ mi ni òye mi ìyí Dára yẹn náà bẹ́ẹ̀ ni kó lè bí mi lọ́mọ ó lè jù mí lọ lọ́jọ́ orí ni ò lè bí mi lọ́mọ tó bá dáyé bí mo ò lè bí mi kí ló ń ṣe ẹ gbé jẹ́ forí o ẹ wo ẹ̀yin ìran Yorùbá kò sógun má kò sọ̀tẹ̀ mọ́ bàbá Ìbà Gani Adams máa jó lọ àwọn ẹ̀yìn yẹn Ìbà Gani Adams ẹ wo bàbá lógun ọ̀fẹ́ ẹ̀yin àti Sunday Igboho àwa ti rí yín ná adẹ̀ ti gbà yín adẹ̀ ti mọ̀ yín ó yẹ ẹ máa ṣe nìṣó mo máa sọ fún yín ẹ̀yin ìwòran mi ẹ máa rò pé bí mo kàn ń fọ́nu ni mo sọ fún yín pé tó ń tò lábẹ́ ètò tó ń tò lábẹ́ pọ̀ ju tó ń lọ lókè tẹ́ ẹ̀ fojú rí ẹ̀yin fẹ́ ká kó gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́ ká wá kó wọ̀nyí bẹ́ẹ̀ ni ọmọ àlè parakunú yín náà bá kó gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́ bá kó síta ìṣì máa sọ pé irọ́ náà nítorí aláìní nǹkan ṣe nìran yín ẹ̀yin tẹ́ ẹ gbọ́ many things ló ń ṣẹlẹ̀ ìgbésẹ̀ ń lo bàjẹ́bàjẹ́ rally tá a ṣe tí federal government gan mọ̀ pé nǹkan burúkú ṣubú lù wọ́n àtijọ́ tó ti wà ní Nàìjíríà in the history of Nigeria wọn ò tí ì rí kíran kan dìde bẹ́ẹ̀ yẹn rí òun lẹ́yìn sọ pé kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn kí ló ń ṣe yín the whole wide world kò sí ibi tí wọ́n ti mọ̀ pé ìran kan wà tó ń pè ní Yorùbá ní October 1st Independence Day tó fẹ́ ṣe ní Nàìjíríà èèyàn mélòó ló gbúrò ẹ̀ agbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ ní kí ló ń ṣe àwọn ìran tó lágbára tó lóye tó lọ́gbọ́n àwọn ìran kan wà 15 years wọ́n ti wà lẹ́nu ẹ̀ wọ́n sì ń jà nǹkan táwọn fi 15 years ṣe àwọn làwa fi within 3 months ó la ṣe yẹn kí ló ń ṣe é nǹkan tí àwọn ìran míì fi 15 years ṣe tí wọ́n ti rójútu ẹ̀ within 3 months 4 months 6 months a ṣe successfully ó lẹ́yìn kan instead tẹ́ máa fi yíyan ènìyàn ẹ̀ ní yíyan amọ̀yìn bẹ́ẹ̀ fẹ́ yín ọ̀tún sọ́wọ́ ọ̀tún ẹ̀yin tútù kẹ́ fi sọ́wọ́ ọ̀tún kẹ́ fi ẹ̀yin tútù kẹ́ fi sọ́wọ́ òsì kẹ́ tún wá fi ẹ̀yin kẹ́ fi rìn dé ìsẹ̀yìn ẹni tí ò ní yin ni ò ní yin ni ṣùgbọ́n àwọn òdúró dè yín kẹ́ yìn wá Ọlọ́run lọ́bẹ̀ lẹ́sàn-án aṣáláìsàn fún gbogbo wa á san fún gbogbo wa pátápátá ẹ̀yin òun rán mi.